ọmọ ènìyàn púpọ̀. Mo parapọ̀ pẹ̀lú gbogbo ọmọ bíbí Ìsànlùsì láti sọ pé Ẹnjìnìà Adéyẹmí wọ́n yẹ láti fún ní àmì ẹ̀yẹ káfí pé wọ́n ní cultural ambassador. Anywhere àti ẹ bá ti rí Ẹnjìnìà Adéyẹmí ẹ ti rí àmì Amẹ́ríkà àti àmì Áfíríkà lára rẹ̀. Ìlú Ẹnjìnìà Adéyẹmí gan ni ìlú Èsìẹ́. A bá ń sọ nípa culture, bá ń sọ nípa tradition. Ààrẹ àti Èsìẹ́ lájọ nílẹ̀ gómìnà. Ìsọdún number 1. So I hereby decorate Ẹnjìnìà Nurudeen Adéyẹmí as a cultural ambassador. Sódà náà tó bá rí bẹ́ẹ̀, bàbá wa Olúsìn àwọn ni wọ́n ti ẹ̀sùn wọn. Wọ́n wá ní màmá wa táwọn náà wá láti orílẹ̀-èdè Canada torí ètò yìí. Àwọn náà ní kábíyèsí àdúró pé sàtífíkẹ́ẹ̀tì léèyàn lọ́wọ́ lórí ẹ̀ tí ń ṣe yìí o kábíyèsí wa tó wá wò ó pé ìrọ̀ ọ̀wọ́lé ìdùn bẹ́ẹ̀ ni ọdún bẹ́ẹ̀ ni. Òun náà ní àgbélé lọ. Bàbá ìdábàá apàṣẹ pé wọ́n ń gbélé lọ́wọ́. Oya, you present the awards, ma. Ní orúkọ ọba Olúsìn ọba Solomon Olúwagbémiga Olóyèdé Ìsọlúsìn àti gbogbo ọmọ ẹgbẹ́ Ajókòógun àti gbogbo Ìsọlúsìn lápapọ̀. A mú ẹ̀bùn yìí fún yín, sàtífíkẹ́ẹ̀tì yìí fún yín fún iṣẹ́ ribiribi tẹ́ ẹ ṣe ní àárín wa. Amen. Amen. Lọ́dún tó ń bọ̀, àtẹ̀lẹ́ ṣe bọ̀. Ó máa ra ìlú tí ó wà ní ohun pẹ́ ní ọwọ́ ní Ọlọ́run á jẹ́ kí a jẹ́ ọmọ tí a ń lò fún ìlú. Ọlọ́run á jẹ́ kí a jẹ́ ọmọ olóríire fún ìlú. Ọlọ́run ní omi ní Ọlọ́run ní èyí ọjọ́ àbáṣẹ tí wọ́n fún yìí. Ọlọ́run á jẹ́ kí a lè rí ní dáadáa láti gbé ògo ìlú Ìsànlùsì ga, láti gbé ilẹ̀ gómìnà ga. Wájúwájú ni ọ̀pá ìbò ti rí sí. Ọlọ́run á jẹ́ kí àjọ̀dún tí a ń ṣe lónìí ó ń bá yọ ó ń pọ̀ ya tuntun bí a ṣe ń sọ nínú orin Ìsànlù. Àkọ́kọ́ jẹ́ sí àtúntò, a máa ṣe orin ẹgbẹ́ ya.